Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́, as presenting one. This is CrossBlogX TV. Don't forget to subscribe, like and share. Wàhálà ti ṣẹlẹ̀ o láàrin àwọn pásítọ̀ CAC. Pásítọ̀ CAC míì náà bínú jáde báyìí ọ̀nà ní gbogbo àwọn iṣẹ́ tí bàbá náà sì rìn jẹ́. Àwọn iṣẹ́ tó lè da àárín àwọn àgbààgbà rú ni pé at least whichever way ó yẹ kán ti lè pé àgbààgbà CAC kan kán lè bá wọn sọ̀rọ̀, kò ń ṣe pé bóyá kán wá jáde fún wọn lórí online. Gbogbo CAC ṣáà ń ṣe wùrùwùrù báyìí, ẹ̀yin èèyàn ẹja gbọ́ látẹnu alàgbà yẹn. Bàbá wòlíì Násírì, bàbá wòlíì Násírì, bàbá ó dàbẹ̀ ni pé àwọn àsọtẹ́lẹ̀ tẹ́ máa ń sọ lórí social media bẹ́ẹ̀ ṣe máa ń sọ tẹ́ ń sọ ó dàbẹ̀ pé ó ti ń tì yín lọ sí àwọn ìpele kan. Màá sọ fún yín lénìí pé àwọn program tẹ́ ṣe yẹn ẹ mọ̀ pé ní ọ̀pọ̀ ìgbà lẹ ti fi ẹnu kọ, ẹ ti fẹnu kọ gan. Ṣé bàbá Ẹ̀sọ́ Ọládélé ló wa mọ́tò tó gbẹ̀mí àwọn ìránṣẹ́ Ọlọ́run tẹ́ ní Ọládélé ló gbẹ̀jẹ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run? Ṣé bàbá Ezekiah ló wa mọ́tò tó gbẹ̀jẹ̀ ẹ̀sà ọmọ ìjọ Apostolic Christi làwà? Christ Apostolic Church, ọmọ ìjọ Apostolic Christi làwà. Ẹ wo bí ṣe rí gbogbo ẹnikẹ́ni tá a bá ti fi ṣe aláṣẹ, you have no any right. It's either you go to them or you write them or you tell them your mind. Don't say the Spirit of God tells you. Ẹni ẹ̀mí Ọlọ́run sọ fún yín pé òkú ìránṣẹ́ Ọlọ́run máa sùn. Ẹ̀sà ọ̀nà tí ìránṣẹ́ Ọlọ́run ti ní accident yẹn, ṣe ọ̀nà yẹn nìkan ni ọ̀pọ̀ ìránṣẹ́ Ọlọ́run ti kú? Àbí ìránṣẹ́ Ọlọ́run tó kú mẹ́ta ni ìránṣẹ́ Ọlọ́run tó kú, ẹ mọyé èèyàn tó ti lọ jẹ́pẹ́ ẹlẹ́dàá, ẹ mọ̀gbà táwa náà máa jẹ́pẹ́ ẹlẹ́dàá, ẹ mọ̀gbà tẹ́yìn náà máa jẹ́pẹ́ ẹlẹ́dàá. Bàbá, mo fi ọba tó dá ayé àti ọ̀run ṣẹ̀rí, mò ń rí yín bíi pé ẹ ṣe wòlíì Ọlọ́run gidi. Ẹ lè rí wòlíì Ọlọ́run gidi tó máa ṣe lòdì sí àwọn aláṣẹ lókè. Dáì pé ọmọ ìjọ Apostolic Christi ni, mi ò rò pé nǹkan kan wà ẹ̀sà tó lè yẹ yín lábẹ́ ìjọ Apostolic Christi. Ìdí tí mo fi lo èdè yìí bí pé èèyàn sọ̀rọ̀ òdì ni pé ẹ̀yin la ẹnu ẹ̀ ń ṣépè fún àwọn ènìyàn pé gbogbo ẹnikẹ́ni tó wà ní secretariat tó sọ pé bí a pé kán máa fi àwọn ọ̀dọ́ jẹ elder kíní kan, pé ẹ̀ ń ṣépè fún wọn pé kò ní lágbà kò ní. Now, can I tell you the truth, sir? Ṣé àwọn yẹn ni wọ́n lọ pa àwọn ìránṣẹ́ Ọlọ́run tí wọ́n ń bọ̀ pé òkè wọ́n lọ fún meeting, wọ́n lọ fún conference, wọ́n lọ fún kẹ́? Ṣé bàbá Ezekiah ló wa mọ́tò? Ṣé bàbá Ọdẹ́jọbí ló wa mọ́tò? Ṣé bàbá Olúwalọ́ ló wa mọ́tò? Ṣé bàbá Ọládélé ló wa mọ́tò? Because ẹ kàn jáde ṣe rí normally tẹ́ ẹ bá jáde tẹ́ ẹ bá ń sọ̀rọ̀, ẹ kì í mọ̀ pé àwọn ènìyàn máa ń rí yín bíi pé ó dàbẹ́ ni pé ìjọba èṣù ló gbé yín dìde nínú ìjọ Apostolic Christi. Because if you are a bona fide child of CAC, ẹ̀sà ohun tó bá jẹ́ ẹ̀rọ ń bẹ̀ ẹ̀sà lẹ́ máa kọ́ ẹ̀ gbogbo tẹ́ ń ṣe ń sọ yìí pátá kò tí ì sí nínú ẹ̀rọ tán lè pè mọ́ CAC lára. Because tí ẹ̀yin sọ, ẹ̀yin ń pe bàbá Wálé Òkè wípé kí bàbá Wálé Òkè kó dìde, ó lajúlẹ̀, bàbá Wálé Òkè lajúlẹ̀ as president of PFN. Àwọn èèyàn ń bú bàbá Adébóyè, àwọn èèyàn ń bú bàbá Akíní, àwọn èèyàn ń sọ̀rọ̀ òdì sí bàbá. Ẹ̀yin dẹ̀ dúró síbẹ̀ ẹ̀sà ẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀ ń dira yín. Does that make sense? Ẹ ń sọ̀rọ̀ ẹ̀ ń dira yín, ẹ sọ wípé bàbá àwọn kan lajú sílẹ̀, bàbá Wálé Òkè lajú sílẹ̀, ó jẹ́ káwọn ọmọ kéékèèké kan kí wọ́n máa bú, wọ́n máa sọ̀rọ̀ sí bàbá Adébóyè, wọ́n máa sọ̀rọ̀ sí àwọn bàbá, wọ́n máa sọ̀rọ̀ sí àwọn bàbá, of which ẹ lọ wo gbọ́ program tẹ́yìn gan ṣe fúnra yín níbi tẹ́ ẹ ti ń sọ pé bàbá Ọládélé fi àwọn aláṣẹ CAC wọ́n fi ẹ̀jẹ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run tó kú nígbà tí wọ́n ń bọ̀ ní conference. Ẹ lọ wo iye gbogbo conference pátápátá, mi ò fẹ́ dárúkọ àwọn tó ń ṣe convention, àwọn tó ń ṣe kíní. Ẹ lọ wo iye accident tó máa ń ṣẹlẹ̀ tí àwọn èèyàn bá ń padà sí east tó ń padà sí north tó ń padà sí gbogbo ẹ̀. Gbogbo ọjọ́ tí ènìyàn bá kọ ló máa bá tiẹ̀ lọ. But ẹ̀yin ti ń fi inú bíbí àti ìlara yín àti àrán kan, ẹ̀yin ni wọ́n pè yín sókè, wọ́n fẹ́ fún yín lóyè, ẹlẹ́òfẹ́ oyè. Ìbá dáa kẹ́yìn gba oyè tán bá fún yín, kẹ́yìn náà wà lókè, kẹ́ ẹ lọ ṣiṣẹ́ òkè, kẹ́ ẹ mọ bí òkè ṣe ń rí. Because ẹ̀yin lẹ máa ń so àgbàdo mọ́dì tẹ́ máa ń jẹ. Mo fi títóbi ọba tó dá ayé àtọ̀run ṣẹ̀, mi ò gbà yín ní ìránṣẹ́ Ọlọ́run nínú ìjọ Apostolic Christi.
because gbogbo ibikíbi téèyàn bá àláwọ̀ you defend that place nígbà tí wọ́n sọ pé Ọládélé fàdíà tí wọ́n sọ pé Ezekiah fàdíà tí wọ́n ní Ọdẹ́jọbí fàdíà tí wọ́n ní gbogbo wọn fà now you are there talking to them as if ẹ pẹ̀lú àwọn aláṣẹ ẹgbọ́n sà kò sí ọ̀rọ̀ òdì tẹ́ ẹ lè sọ láyé tó lè mú àwọn aláṣẹ CAC torí pé àwọn tí a fi síbẹ̀ ní àkókò wọn wà ń bẹ̀ bọ́n bá ṣe ṣe kò tọ́ sí eyín lẹ́nu láti máa gbé wọn ṣépè gbogbo ń tẹ̀ ń sọ allegation tẹ́ ẹ fi ń kàn wọ́n ó kàn dùn mí pé wọn ò ní sọ̀rọ̀ wọn ò ní sọ anything wọn á kàn máa wò yín torí ìpìlẹ̀ àpọ́stì Ayọ̀ Babalọ́lá fúnra ẹ̀ ló máa ṣèdájọ́ tiyín because ẹ ti pẹ̀lú àwọn ìran abá ìpèjẹ ẹ̀yin gangan lẹ ń ba ìpèjẹ ẹ̀yin gangan lẹ ń sọ CAC lẹ́nu ẹ̀yin gangan lẹ ń sọ gbogbo ìgbésí ayé yín gbogbo ìran tẹ́ ń sọ ìran ọlọ̀tẹ̀ ìran onílara ìran abatẹnijẹ́ ìran tí ń ṣí ìpìlẹ̀ nídìí tí ń wó òpó òtítọ́ dànù ní ìran tí ẹ máa ń sọ pé ẹ ń sọ ìran me I no like you at all. Because láti ìpìlẹ̀ ayé yín ohun tí ẹ fi rẹ́ni lórí social media òun ni sísọ̀rọ̀ òdì sí àwọn aláṣẹ CAC now ẹ tún wá jáde ẹni wọn ìgbà tó ń gbé meeting tí wọ́n gbé meeting wá nígbà tí wọ́n sọ pé wọ́n fẹ́ ṣe èwo ni ẹ̀sà aláṣẹ máa jẹ́ aláṣẹ kan lè gbé meeting sí January káláṣẹ mi gbé meeting sí March aláṣẹ mi lè gbé meeting kúrò ní March kó gbé tó bá ti jẹ́ pé lórí ètò kan ni the Bible said revelation progresses so ìgbà tí Buhari wà ń bẹ̀ ó ní bóyá ṣe tiẹ̀ ìgbà tí Tinubu wà ń bẹ̀ ó ní bóyá ṣe tiẹ̀ tí kí ló kan ti yín láti máa allege èèyàn àbí láti máa sọ pé ẹnìkan àti accuse ẹni pé òun ló fi ẹ̀jẹ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run ìṣèjọba wọn you mention it nínú tiyín ẹ mention ẹ jáde nínú ìran òfò tẹ́ ẹ sọ pé ẹ ń rí yẹn wípé ẹ sọ pé ẹ ríran pé ìjọba Aládélé ọ̀fọ̀ máa pọ̀ ẹ̀yin lẹ́ máa ṣọ̀fọ̀ ẹ̀yin lẹ́ máa ṣòfò ń bẹ̀ o nínú ìjọba Aládélé àwa dìde ìpè pé wa everything nínú ìjọba Ọládélé ní òpé ẹ̀yin torí pé ìran ọlọ̀tẹ̀ níyín ìran ẹni ègbé ẹni ẹ̀kọ́ níyín for you to call Ọládélé wípé ìjọba rẹ̀ ìjọba ọ̀fọ̀ ìjọba ẹ sọ ibi tí ọ̀fọ̀ ti ṣẹlẹ̀ fún mi ẹ sọ fẹ́ ojú yín nìkan ló ń rí ọ̀fọ̀ ojú yín nìkan ló ń rí ìbànújẹ́ ẹ̀yin nìkan lẹ̀ ń ríran ọ̀fọ̀ ẹ̀yin lẹ̀ ń ríran ìbànújẹ́ ìjọ yín yẹn tá a bá sẹ̀tì èèyàn síbẹ̀ pé kí wọ́n wá wò yín ẹ̀yin fúnra yín gan ẹ̀ lè tòjọ́ kò sẹ́ni tó lè máa sọ irú ọ̀rọ̀ báyìí tí irú ọ̀rọ̀ báyìí tó lè tòjọ́ nínú ọ̀rọ̀ ẹ̀ can I tell you mo jẹ́ ẹ̀dá kan tí mi kì í yájú sí àgbà ṣùgbọ́n torí pé ẹ yájú ságbà ló jẹ́ kí n máa sọ̀rọ̀ sí yín báyìí pé gbogbo ohun tẹ́ ń sọ ìran tẹ́ ń sọ ẹ sí nínú ìran wòlíì tó lè sọ ìran tẹ́ bá lè sọ pé ẹ wà nínú wọn ẹ jáde wá sínú ìran wòlíì kí wọ́n kó gbogbo ìran wòlíì síta kẹ́ wá sọ ìran yẹn ẹ rí i pé òfo lẹ́mú wọ́n sọ̀rọ̀ bẹ́ẹ̀ popularity lẹ̀ ń wá ẹ sọ ìran ẹ fèsì church yín concentrate on your member ìran tẹ́ ẹ rí Sọládélé ẹ rí sáwọn ìjọ yín ìran tẹ́ ẹ rí sí Ọdẹ́jọbí ẹ rí sí ìjọ yín ìran tẹ́ ẹ rí sí bàbá Ezekiah ẹ lọ rí síra yín ẹ lè tòlú bẹ́ẹ̀ ṣe wà yìí ipò tí Ezekiah dì mú is general evangelist gbogbo CAC now irú ìwọ yìí lè wà ń bẹ̀ kó má báyé jẹ́ ni irú ìwọ yóò lè wà nípò Ọládélé kó má báyé jẹ́ irú ìwọ yóò lè wà nípò Ọdẹ́jọbí kó má báyé jẹ́ wọ́n mọrú yín lọ́lọ́run ṣe tò yín sẹ́yìn ẹ̀ ń fagídí bọ́ síwájú ni ẹ ń sọ̀rọ̀ ẹ ní bàbá Wálé Òkè ẹ ṣe gba kí ló dé tó pé gbogbo èèyàn lẹ́yìn gẹ̀ẹ́sì ìwọ́n tòjú ẹ dáadáa ni tá a bá dé chọ́ọ̀chì láti wájú chọ́ọ̀chì láti máa rí bẹ́ẹ̀ ṣe tó dáadáa èèyàn máa ń gbàdúrà fún ibi tó bá kù díẹ̀ káàtó ni àwọn èèyàn ń bọ̀ láti conference wọn kú ẹni Ọládélé ló ń lo ẹ̀jẹ̀ ẹ wọ́n fi ẹ̀jẹ̀ ibi tẹ́ ẹ lo ẹ̀jẹ̀ àwọn èèyàn dé tẹ́ ẹ lo ẹ̀jẹ̀ lẹ́nu ẹ̀yin tẹ́ ẹ sọ pé pẹ̀lú ọmọ ìjọ apostoli níbo ni májẹ̀mú yín wà níbo ni ìpín apostoli Ayọ̀ Babalọ́lá níbo ló wà lára yín àti nínú ọ̀rọ̀ yín ìjọ wo lẹ fẹ́ jáwọ́ nínú rándanrandan yìí bàbá wòlíì Násírì ìjọ wo lẹ fẹ́ jáwọ́ nínú àwọn ìran ìtúlù ìran ìdàlúrú ìran tó ń fẹ̀yìn gan ṣẹ̀sín tínú yín dùn pé ẹ̀ ń sọ ìran ibi tẹ́ ẹ ti dira yín pátápátá ni pé ẹ sọ wípé bàbá Wálé Òkè ò dìde àwọn ọmọ tó ń sọ̀rọ̀ sí àwọn bàbá lókè tí wọ́n ń fi àwọn bàbá tó ń fi èpè ránṣẹ́ sáwọn bàbá ẹ̀yin ń fi àwọn bàbá lókè ẹ̀yin ṣépè fáwọn bàbá lókè náà ẹ sọ̀rọ̀ òdì sí Ọládélé ẹ sọ̀rọ̀ òdì sí Ezekiah náà ẹ sọ̀rọ̀ òdì sí secretariat tí gbogbo wa gbẹ́kẹ̀lé pé ilé ńlá wa lélẹ̀ ẹni gbogbo ẹni tó wà ní secretariat tó ń mú ìmọ̀ràn pé kí wọ́n máa rìtáyà àwọn elder wọ́n ń rìtáyà rí redeem ni wọ́n ń rìtáyà àbí ṣe ẹ̀ sí ń lu ni
tẹ́ sọ pé wọn kì í rìtáyà nírètí, wọn kì í rìtáyà nígbà kan, wọn kì í rìtáyà níbì kan, wọ́n ń rìtáyà wọn. Tán bá pè wọ́n fún another program, wọ́n pè wọ́n fún program, wọ́n pe elder ni, wọ́n ò dẹ̀ sọ pé kò sí elder ní CAC. Ẹ̀dá tó ṣe ní ìjọ tó ṣe ní ìpìlẹ̀ elder jù láyé CAC ni. Táwọn elder CAC bá jáde sí yẹn, ẹ mọ̀ pé a ṣe ní àwọn àgbà ńlá nínú CAC. Ẹ̀dá kan lọ́lọ́run fi yín jẹ́ tí ẹ ò mọ̀ dípè ẹni wọ́n fẹ́ fi yín joyè nínú CAC. Ẹ̀yin ò lè ráyè lókè nínú CAC. Irú yín yìí ò tiẹ̀ gbọ́dọ̀, bí irú yín yìí bá tiẹ̀ pẹ̀ láwọn aláṣẹ lókè, àwa máa withdraw power ò ṣe CAC mọ́ ni. Tírú yín yìí bá bọ́ sókè pé ẹ̀yin jẹ́ aláṣẹ, mi lè sọ bóyá tẹ bá yíwà padà lọ́la tẹ́ ìwúrú wà mọ́, tẹ́ sọ pé ẹ pẹ̀ láwọn aláṣẹ, irú ẹ̀yin Wòlíì Násírì, àwa máa withdraw power ṣe, torí pé ẹ̀yin ò ní àṣesílẹ̀ àti àsọtísílẹ̀. Ẹ̀sà kò sí bó ṣe fẹ́ rí tẹ́ ẹ̀ ní rí tàǹkà nínú ìjọ, tẹ́ ẹ̀ ní rí nǹkan kan níbì kan, tẹ́ ẹ̀ ní rí àwọn nǹkan kan nínú ọmọ ìyá ẹ máa rí kàńtà, nínú ọ̀rẹ́ ẹ máa rí, nínú àwọn tẹ́jọ lọ sí sùkúl ẹ máa rí pé eléyìí ṣọ̀rẹ́ ọ̀rẹ́ lélẹ̀, nínú ọmọ ìyá ẹ máa mọ̀ pé eléyìí ṣe bí ẹbí lélẹ̀, nínú ìjọ, nínú ìjọba, nínú ohun gbogbo lẹ́tí máa rí àwọn ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀. Ẹ ṣe fi blame sí orí Tinubu ní gbogbo ọ̀nà tí àwọn èèyàn ti ní accident pé òun ní òṣì ọ̀nà tí wọ́n fi ń pa, tó fi jẹ́ wípé àwọn tó kú ẹ mọ̀ bóyá àwọn ló wara wọn, àwọn ló sáré àsájù, àwọn ló ṣe, àbí ọlọ́jọ́ ló dé, àbí àkókò ló dé, àbọ́jọ́ tẹ̀yìn náà bá kú, ṣé kí wọ́n sọ pé Ọládélé ló lò yín ni? Bàbá, mi ò mọ ohun tí mo lè pè yín, ṣùgbọ́n mo pè yín ní ìkà àti asọ̀rọ̀ èké ká lè rí ni. Ẹ lọ gbẹnu dákẹ́, ẹgbẹ́nu dákẹ́ nínú ìjọ Apostoli Kristi, torí wípé ìjọ Apostoli Kristi jẹ́ ìjọ tó yẹ pé wọ́n kàn máa wò yín ni, wọ́n kàn máa wò yín because ìpìlẹ̀ wà, májẹ̀mú dẹ̀wà tí ó ṣèdájọ́. Tí n bá ṣe dáadáa nínú ìjọ Apostoli Kristi, májẹ̀mú ló máa mú mi, kò sẹ́nibọ́dì. Bẹ́ẹ̀ ṣe dáadáa, májẹ̀mú ló máa mú yín. Gbogbo ẹnikẹ́ni tí ò ṣe dáadáa nínú ìjọ Apostoli Kristi, tí wọ́n fi ń sọ wá lẹ́nu, tí wọ́n fi ń sọ gbogbo èèyàn lẹ́nu káàkiri, májẹ̀mú ló máa de gbogbo wọn. Ìpín orí katakata ló máa mú gbogbo wọn mọ́lẹ̀. So nítorí ìdí èyí, ẹ jẹ́ ìkan lára àwọn ènìyàn tó fi ìjọ Apostoli Kristi tó fi ń ṣẹ̀sìn. Ẹ yọra yín kúrò nínú ìjọ Apostoli Kristi. Ẹ má lo ìjọ Apostoli Kristi mọ́, ẹ jáde, ẹ lọ lórúkọ ìmí. We don't want you nínú Christ Apostolic Church. You are a destroyer. First vision lẹ́ sọ, go and sit down somewhere. Ọládélé ló pa wọ́n àbí? Ezekiah ló pa wọ́n àbí? Ẹ̀dẹ̀ máa sọ báwo lẹ́yìn máa ń set ring light náà tẹ́ẹ̀tì ẹ̀ fi ní ìbọ̀wọ̀ fún lórí ìjọ tẹ́ gbé orúkọ ẹ̀ lórí pé Christ Apostolic Church, ìjọ yẹn lẹ́ ń sọ̀rọ̀ sí àwọn aláṣẹ ibẹ̀ bíi pé kínní. Táwọn èèyàn bá tiẹ̀ wá ń sọ́ńtà tí wọ́n ń ṣe gbogbo ẹ̀ tí wọ́n ń ṣe, ṣé Ọládélé ló fẹ́ lọ mú wòlíì tó lọ báyàwó níyàwó sùn ni? Àbí Ọládélé ló fẹ́ lọ mú wòlíì tó lọ rí èèyàn mọ́lẹ̀? Àbí Ọládélé ló fẹ́ lọ mú àbí òun ló fẹ́ sọ ṣómọ̀gbà tán rí mọ́lẹ̀, ṣómọ̀gbà tán ṣe ni ìṣèjọba tiẹ̀? Àbí Tinubu tó wà lórí ìjọba, Boko Haram wà bẹ́ẹ̀, ṣé Tinubu ló fẹ́ lọ mú wọn ni? Ó máa ṣe léyìí tó lè ṣe ni. Àwọn olè ń rọ́ọ̀bù gbogbo wọn, gbogbo ẹ̀ṣẹ̀ máa torí ẹ̀ náà sọ pé ká máa wàásù ìyìn rere. Wọn ò ní kẹ́ máa sọ jọ̀gànjọ̀gàn tẹ́ ń sọ yìí. Bàbá Wòlíì Násírì, you are not doing well. You are doing something that can destroy the calling of Christ Apostolic Church. Ẹ lọ túbá, gbogbo eléyìí tẹ́ ń ṣe kì í jẹ́ kírú yín jèrè ìpè tẹ́ bá sọ pé ẹ wà nínú ẹ̀. Àlàáfíà Ọlọ́run ò ní fi yín sílẹ̀. God bless you.